kí ni kí n ṣe? Arábìnrin kan ni wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Wọ́n ní àwọn àti ọ̀rẹ́ kòríkòsùn yìí làwọn ti jọ wà pọ̀ fún bí ọdún 15. Wọ́n ní nínú ọdún 15 yìí o, tó bá nílò owó, tó bá nílò ìmọ̀ràn, tó bá nílò ìgbárùkù tí àdúró tì ohunkóhun tó bá ṣẹlẹ̀ sí, àwọn wà ń bẹ̀ fún gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òtítọ́. Àwọn sì ń bá ọ̀rẹ́ àwọn lọ. Kódà ọ̀rẹ́ bí ọmọ ìyá ni àwọn èèyàn mọ àwọn sí. Lọ́jọ́ kan, wọ́n ní oní ọ̀rọ̀ tó kọjá àwọn ló ṣẹlẹ̀ sáwọn. Àwọn wá ròwò wípé àfọ̀gbọ́ ọlọ́gbọ́sọgbọ́n ni kì í jẹ́ ká pàgbà ní wèrè ni wọ́n bá ní ọ̀rẹ́ mi jẹ́ ń gbá láago kí n fọ̀rọ̀ yìí lọ kó gbà mí nímọ̀ràn. Wọ́n ní àwọn pe aago rẹ̀ tí níṣe ló ń dún kò gbé. Lẹ́yìn bí ọjọ́ méjì sàn páwọn ẹ̀dá kan wà tí wọ́n nífẹ̀ẹ́ sí àti máa dàyàn láàmú, àwọn fi í lẹ̀. Wọ́n ló wá tó bí ọ̀sẹ̀ 3 lẹ́yìn àsìkò táwọn pé tí ò gbé aago yìí ló bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn. Wọ́n ní èrò ọkàn tàwọn ni pé ó fẹ́ sọ fún àwọn pé mọ́mọ́ bínú, nǹkan báyìí ló ṣẹlẹ̀ tí mi ò fi lè gbé aago rẹ̀ nígbà náà, ń gbọ́ kí ló fẹ́. Wọ́n ní kò ṣe báyìí rárá o. Níṣẹ́ ló kàn pé àwọn pé ọ̀rẹ́ mi o, ọ̀rọ̀ báyìí mọ̀ ṣẹlẹ̀ tó ní í ṣe pẹ̀lú owó. Dákun daṣọ àṣírí bò mí bó ti mọ̀ ṣe. Wọ́n ní wàyí ni ojú àwọn wá là pé ọ̀rẹ́ táwọn ti ṣe fún ní ọdún 15 táwọn ò béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ rí, táwọn wá nílò rẹ̀ nígbà òjò tí ò gba àwọn. Wọ́n láwọn bá sọ fún un, má bínú ọ̀rẹ́ mi, n ò lè ràn ọ́ lọ́wọ́. Wọ́n ní ló bá tutọ́ sókè ló fojú gbà wípé ìwọ kì í sọ̀rẹ́ òtítọ́, ni ló bá ń rojú àwọn káàkiri wípé àwọn ti yí padà, àwọn ti pàwàdà. Ṣé ìṣe ló yẹ kí màmá ìkàn máa ran ọ̀rẹ́ wọn lọ́wọ́ lọ bó tiẹ̀ jẹ́ pé òun ò tiẹ̀ dìde fún ìrànlọ́wọ́ tàwọn nígbà táwọn nílò rẹ̀? Àbí ó dà báwọn fúnra wọn ṣe wá sọ pé òun ò ṣe mọ́? Wọ́n mọ̀ ọ́n kà látọ̀dọ̀ yín nítorí pé ẹni yìí náà ń bẹ lórí ìkànnì yìí, àwọn náà ó ka gbogbo ohun tẹ́ ẹ bá ń sọ kí wọn fi kọ́gbọ́n, kí n tó mọ̀ nígbà kan tí ọ̀pọ̀ má láṣẹ Èdùmàrè. Ẹ gbọ́ kí ni kí wọ́n ṣe? Ó dìgbà kan náà. Ó dàbọ̀.